Don't forget to subscribe, comment, share with your friends to have access to this kind of content that you have here. Don't forget to subscribe. I love and respect you. I'll be right back. Ojú tì yín o, Evangelist Adéyẹfà ìwà lẹ́sìn, ojú tì ọ́ o, ojú ti gbogbo yín o. Kí ló kọ rẹ̀ ń tiẹ̀, ajínrere ìṣẹ̀ṣe, ojú tì yín o. Ìpínlẹ̀ ọ̀rọ̀, ojú tì yín o. Yọ̀kọ̀lú kọ̀ wá tán bí ìyàwó gbọ́kọ̀ sánlẹ̀, ọkọ yọ̀ké, yọ̀kọ̀lú kọ̀ wá tán bí ọ̀bí yín. Ẹbí tiwa tẹ́ fẹ́ dárò, ẹbí tiwa ti tó àwa ti reconcile padà o. Inú ẹbí tiwa kò sí jà kò sí ta mọ́ o. A ti yanjú ọ̀rọ̀ wa o. Èṣù yín tẹ́ lọ bẹ̀ lọ́wọ́ ẹ̀, èṣù yín ti padà sí yín o. Àwa ti yanjú ọ̀rọ̀ ẹbí wa kò sí jà kankan mọ́ o. Kò sí jà kò sí ta mọ́ o. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà wọ́n ní ìdílé tí bá ń tòrò ọmọ àlè ibẹ̀ ni ò sí dàgbà. Ọmọ àlè àárín wa ọlọ́wọ́ ajọ́ ẹ̀yìn ọmọ àlè Yorùbá yòókù yẹn tẹ̀jọ́ ń sorúkọ káàkiri. Ìràwọ̀ ajé yìí pé ẹ̀yin lẹ́bí ẹ̀ máa débẹ̀ lẹ́bí rú. Ìpínlẹ̀ ayé ló ń ṣẹ̀ṣẹ̀. Ìṣẹ̀ṣe orí wo lẹ́ ń ṣe? Ìṣẹ̀ṣe orí ibú lẹ́ ń ṣe, orí ibú lẹ́ ń ṣe kò kí ṣe ìṣẹ̀ṣe. Ojú gbá mi tì fún yín gan pẹ́jọ́ ọmọ Yorùbá. Ọmọ Yorùbá sì lẹ́yìn sá. Àwa ń kọ fún yẹn ń pa rẹ̀, à ń kọ fún yẹn ń pa. Kí ló dé Àlàjà? Bá a ṣe rí ni o. Kí wá ni àwọn ló ń kọra mọ́ mi. o ti tanná fóònù rẹ lẹ. Mo tán mo mọ̀ tán. Ṣé n ti ṣọ́ọ̀bù? Mú búrẹ́dì eléyìí lọ. Mú búrẹ́dì eléyìí. Bá n ti ṣọ́ọ̀bù. Ní sùúrù ọkùnrin. Ìyá kìíní wá bá ń kọ́ ẹrù rẹ̀ yìí. Ẹ kọ́kọ́rọ́ ń kọ́. Àní kọ́kọ́rọ́ ń kọ́. Ọmọ wa dá. Abájọ bàbá mọ̀ fún ni mo ọ̀pọ̀. Fokùnfà wáyà yẹn sókè. Ọwọ́ pàṣẹ. Ẹ wá gbà mí. Ẹ gbà mí lọ́wọ́ yìí nǹka irú ọmọ wo wá lé lé ìyọ̀ náà. Ṣé wèrè náà wá fọmọ mi kí lórí ni? Ta ni ó fọmọ yìí kí lórí? Ẹ má fọmọ mi kí lórí o. Ó ọ̀fun. Báńkì. Kọ́kọ́rọ́ ń kọ́. Ọya. Onídọ́gbèsè náà. Báà lọ́jọ́ òdògbèsè ni. Olójó òdògbèsè. Òní. Òǹkọ́. Òní. Kò sí ẹ̀kọ́ kan fún ọ. Kò sí kí ló ń lẹ́kùnlé. Tó ṣe lẹ́kùnlé. Jámánì sáà. Ọba ni ẹ̀mí ọ̀lọ́mọ́ni. Ọba kọ́ lọ sí láti lẹ́tọ̀ tèmi lẹ̀. Torí gbogbo yóò mọ̀ kankan. Ó ti ẹ̀kẹ́ tèmi ní. Èmi ò ní tèmi kọ̀ wá ní kápá tẹ́lẹ̀. Ìtọ́ fẹ́ ṣe ìyọ̀dà. Ìtọ́ fẹ́ ṣe ìyọ̀dà. Yẹ́nì kan ṣe ìyàtà wò sí lọ́wọ́ ìyàtà làfẹ́. Ìyàtà. Kò sí sẹ́mọ̀. Ẹbí àbá sẹ́mọ̀. Nǹkan ló mú jẹnẹrétọ̀. Nǹkan ló mú. Kálẹ̀ mi lẹ̀. Ìyẹn nìkan nǹkan mú. Èmi gẹ́gẹ́ nǹkan mú mi orí mi fi yí báyìí. Ọlọ́run ní lórí ìròyìn. Mo ní sùúrù ọkùnrin. Àbí yàrá ń jọ. Tó sì mí lulẹ̀. Ẹ bá ẹgbẹ́ mọ̀ lọ́lẹ́ yín pẹ̀lú pápá mi. Wá rẹ̀ kù. Má bàa kó àwọn ọ̀dọ́. Ọmọ tiẹ̀ sá. Bá mi pàṣẹ. Má gbé bọ̀ bí. Má gbé bọ̀ bí. Má kó bọ̀ bí. Ìwà báyìí ọ̀dà wa tó ń wú ìyá ọ̀dà. Bàjẹ́. Ẹ wá gbà mí bàjẹ́ ọmọ ti yà ó ti yà wọ́ o. Ẹ gbà mí agbára mi ọ̀ka. Ìyá yìí ni o. Báyà kì káwà sọ. Ìyá àjẹkù káwà sọ yín. Kí ló dé? Bẹ́ẹ̀ ni wọ́n kọ́ bẹ́ẹ̀ ni wọ́n kọ́ bẹ́ẹ̀ ni ọbẹ̀ lè yà mí. Kí ló dé? Kí lẹ́sẹ̀ mi? Ìyá kíní wá náà mi lọ́wọ́. Ẹ wá náà mi lọ́wọ́. Ẹ dákun ẹ wá náà mi lọ́wọ́.
Aṣọ fáwọn náà tọ́jà kọjá ni. Kó gbogbo ẹ̀ yára. Kókó yára. Gbé lọ pálọ̀ yìí. Bí o bá ń gbé lọ pálọ̀ yìí. Bá ń gbé lọ yàrá lókè. Bá ń gbé lọ pálọ̀ dẹ̀ ní lókè. Yìí kò fẹ́ pa wá. Yìí kò fẹ́ kó ṣe yọ̀dà o. Ìwà tó wù yọ̀dà o. This is ODUA TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.